Ẹ kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa nílé lóko lájò lẹ́yìn odi. Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni ojúlówó Yorùbá. Ní òní a wà lọ́dọ̀ ọ̀kan lára àwọn kábíyèsí wa ní ilẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ràn àṣà ìṣe púpọ̀ púpọ̀ tí wọ́n dẹ̀ ń gbé ohun gbogbo tí ń ṣe tiwa ní àrùgẹ. Kábíyèsí bàbá, ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Ọba Adéyínká Adésínà Àkọ́fẹ́ Ọbáwálé Arólúwan Olúòjé ti Òjé-Ìpẹ̀tù. Kábíyèsí bàbá, kí adé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí ìrùkẹ̀rẹ̀ kó jẹ́ kí ó di òkíní. Kábíyèsí, báwo ni Òjé-Ìpẹ̀tù báwo ni ó ṣe jẹ́ gangan? Òjé-Ìpẹ̀tù bẹ̀rẹ̀ látorí agbègbè Yorùbá ní ìpínlẹ̀ Òkè Ọya, ní ìlú tó ti bọ́ sí Òkè Ọya. Ibẹ̀ ni Òjé-Ìpẹ̀tù ló ti bẹ̀rẹ̀ kó tó di wípé a ní àdojúkọ àwọn Fúlàní àti ìkún omi tí àwọn olóyìnbó ń pè ní flood tó wáyé ní Lọ́kọ́ja area ní Gàdùmọ́ nígbà náà lọ́hùn. Èyí ló ṣe okùnfà bí àwa tá jẹ́ ọmọ bíbí Káàárọ̀-o-ò-jíire níbẹ̀ tá fi padà wá sí ilé ní South West níbí tí a wá settle down gẹ́gẹ́ bí community ní Ifẹ̀ North nípínlẹ̀ Ọ̀ṣun níbí báyìí. Ìyẹn ni wípé àti Lọ́kọ́ja nípínlẹ̀ Kogi òun ni ìjọba ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó wá di wípé ẹ padà sí ilé níbí. Bẹ́ẹ̀ni. Kábíyèsí, báwo wá ni ètò ìṣèjọba ìlú Òjé-Ìpẹ̀tù báyìí? A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ètò ìṣèjọba Òjé-Ìpẹ̀tù ó ń lọ bó ṣe yẹ kó lọ. A sì ń tò ó bó ṣe yẹ ká tò ó. Bó tilẹ̀ jẹ́ pé ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò sí ohun tó ń jẹ́ ọba láì ṣe pé tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fọwọ́ sí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlú tí a ṣẹ̀ṣẹ̀ tẹ̀dó, àdojúkọ kọ̀ọ̀kan tá ní náà ni wípé a ṣì wà lábẹ́ ọba kan ní ibi tí wọ́n settle wa sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbí. Ìyẹn ni pé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹnìkan ni ó gbà yín tọwọ́ tẹsẹ̀ nígbà tí ẹ padà dé. Bẹ́ẹ̀ni. Tí àwọn náà sì jẹ́ ọba aláyé. Bẹ́ẹ̀ni. Tí wọ́n ní ẹ̀yin náà ẹ máa ṣe bẹun. Bẹ́ẹ̀ni. Tí ẹ sì wà ní abẹ́ wọn. Kábíyèsí, ẹ̀yin gẹ́gẹ́ bí ọba, báwo ni ẹ ṣe di ọba? Ẹ jẹ́ ká mọ̀ ní díẹ̀ nípa bí ẹ ṣe gorí oyè. Ẹ ṣé, mo dúpẹ́. Wọ́n pè mí láti wá jọba ni. Nígbà tí wọ́n dẹ̀ pè mí láti wá jọba ní ìlú Gàdùmọ́ gẹ́gẹ́ bí ọba Yorùbá fún ọba lórí gbogbo àwọn Yorùbá tó wà ní ìlú Gàdùmọ́ ní Kogi State ní Àjàkúta local government. Mo tọ̀ àwọn àgbààgbà lọ ní ilẹ̀ Káàárọ̀-o-ò-jíire. Mo lọ sí inú ìlú tí wọ́n ti bí bàbá mi lọ́mọ ní Ìpẹ̀tùmodù ní Ifẹ̀ North. Mo lọ rí àwọn àgbààgbà ilé wa, ohun tí wọ́n ní kí n wá ṣe rèé o. Mo dẹ̀ gbà bẹ́ẹ̀ láti jẹ ọba Yorùbá fún wọn. Ṣùgbọ́n nínú ilé wa, àwa ní táítù tá ń jẹ nínú ilé wa ní Ìpẹ̀tùmodù. Ìyẹn oyè tí ẹ̀ ń jẹ. Bẹ́ẹ̀ni. Ní ilé Ìpẹ̀tùmodù. Bẹ́ẹ̀ni. Ní Ifẹ̀. Ní Ifẹ̀ North. Lára oyè tá ń jẹ nínú ilé wa ni Olúòjé. Olúòjé. Bẹ́ẹ̀ni. À ń jẹ Lódìfì nínú ilé bàbá tó bí mi lọ́mọ. Lódìfì. Lódìfì. À ń jẹ Ìkọ́làbà nínú ilé bàbá tó bí mi lọ́mọ. Ìkọ́làbà. Bẹ́ẹ̀ni. Oyè Ìkọ́làbà yẹn
ọba Ọọ̀ni Sà Adérẹ̀mí Adésọjí, àwọn ni wọ́n fi oyè yẹn ni wọ́n fi ta inú ilé wa lọ́rẹ ní ìgbà ayé wọn, nítorí pé ìyá tó bí Adésọjí Adérẹ̀mí, tó bí bàbá wa Adésọjí Adérẹ̀mí, ìyá tó bí wọn tí wọ́n ń pè ní Adékúnbí ọmọ Ìpètùmọdù ni nínú agboolé bàbá tó bí mi lọ́mọ. Ìdí nìyẹn tí ọba Adésọjí Adérẹ̀mí fi oyè Ìkọ́làbà tó fi ta àwọn bàbá mi lọ́rẹ nínú ọ̀ọ̀dẹ wa. Di òní olónìí wọ́n sì ń jẹ gbogbo oyè yìí ní. Bẹ́ẹ̀ ni, olóyè Ìkọ́làbà ní Ìpètùmọdù lónìí, àwọn ni olórí gbogbo agboolé Agbọn pátá, nítorí pé ìsí mẹ́ta ní ilé Agbọn sí ìsí mẹ́rin. A ní Arólú, Àtìbà, Lájẹnyà. Àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ṣùgbọ́n nínú Arólú ni àwọn míì náà tún ti jáde. Ṣó ti yé yín? Ẹni tó jẹ Ìkọ́làbà lónìí inú ilé Arólú ló ti jáde. So a ní olóyè Lódìfì. Olóyè Lódìfì ní Ìpètùmọdù lónìí ilé bàbá mi ni. Ẹni tó jẹ oyè Lódìfì lónìí ọmọ bàbá mi ni. Orúkọ ẹ̀ ní olóyè Kẹ́hìndé Òròsànyà Lódìfì ti ìlú Ìpètùmọdù. Bẹ́ẹ̀ náà la ní Olúòjé nínú ilé bàbá mi bákan náà. Àwọn jẹ́ olóyè Benjamin Adéwálé tí àwọn náà jẹ́ Olúòjé ti Ìpètùmọdù ní Ifẹ̀. Ní Ifẹ̀ North Local Government ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n nígbà tí wọ́n pè mí kí wọ́n jẹ ọba Yorùbá síbẹ̀, mo nawọ́ mú ìkan nínú oyè yìí dání, tí mo gba àṣẹ lọ́wọ́ àwọn bàbá mi nínú ilé wa pé táítù tó wù mí láti máa jẹ́ ni Olúòjé. Wọ́n sì sọ fún mi pé gbogbo wa náà lolúòjé, ọmọ tán bá ti bí nínú ilé wa Olúòjé ni wọ́n ń pè wọ́n, tóbìnrin tọkùnrin wa. Ìgbà tá a dẹ̀ débẹ̀, mo di Olúòjé. Òjé tó wá láti Ìpètù, òun ló bí Olúòjé Òjé-Ǹpètù. Olúòjé, Òjé tó wá láti Ìpètù, ìyẹn ni pé Olúòjé tó wá láti Ìpètù tó wá sí Gàdùmọ́ ní Kogi. Nítorí Yorùbá community yẹn, nítorí orúkọ yẹn nìyẹn. Instead tá a fi máa jẹ́ Yorùbá community la fi ń jẹ́ Òjé-Ǹpètù, Òjé-Ìpètù. Ó dà bẹ́ẹ̀ kábíyèsí. Kábíyèsí, tí a bá wò ní òde òní, ipa tí ọ̀pọ̀lọpọ̀ ń kọ sí àṣà àti ìṣe ilẹ̀ wa kò rí bí títà ìtẹ̀yìnwá mọ́, pàápàá jùlọ àwọn ọmọdé òde ìsín àti ń sọ àṣà, ìṣe, pàápàá jùlọ gan èdè wa àti ń sọnù. A ò mú lọ́kùnkúndùn. Ojú máa ń tì wá láti ṣe àṣà wa, ojú máa ń tì wá láti sọ èdè wa. Kí ni ìhà tí ẹ kọ sí kábíyèsí? Kí ni ìhà tí ẹ kọ sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá? Mo kóró ojú sí ẹni tí ó bá ń sọ pé ojú ń tì òun láti gbé àṣà àti ìṣe wa lárugẹ. Mo kóró ojú sí irú ẹni bẹ́ẹ̀, nítorí wípé àṣà àti ìṣe Káàárọ̀-o-ò-jíire ó jẹ mí lógún púpọ̀. Ó sì jẹ́ àṣà tó wuyì, ó jẹ́ ìṣe tó wuyì. Nígbà tí wọ́n ní kí n wá jẹ ọba ní Gàdùmọ́, láwàní ni wọ́n fẹ́ wé sí mi lórí. Gẹ́gẹ́ bí ọba Yorùbá. Gẹ́gẹ́ bí ọba Yorùbá ní Gàdùmọ́. Ní ìpínlẹ̀ Kogi ní agbègbè Lọ́kọ́ja, a ní ọba Yorùbá oríṣiríṣi. A ní ọba Yorùbá Lọ́kọ́ja tó jẹ́ pé òun ni olórí gbogbo ọba Yorùbá tó wà ní Lọ́kọ́ja area ní ìpínlẹ̀ Kogi. A máa ń pe bàbá yẹn ní Owónibọ́ì. Ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ ni wọ́n. Second class ọba ni wọ́n presently by well recognized
by state government. ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n. Ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n. Ògbómọ̀ṣọ́ Ògbómojúgun. Bẹ́ẹ̀ ni. Bákan náà la ní ọba Yorùbá ní Àdàǹkòló. Àwọn jẹ́ ọmọ bíbí Ọ̀fà. Àwọn à ń pè wọ́n ní Ọlálọmí of Àdàǹkòló. Àwọn náà lọ mú táìtù ní ilé wọn. A ní ọba Yorùbá ní Kàbà Junction. Kàbà Junction tó ń pè ní Záríàjí. Ọmọ Ọ̀kà Àkókó ni wọ́n ní ìpínlẹ̀ Oǹdó. Záríàjí. Záríàjí. Ṣùgbọ́n ọba Yorùbá ni wọ́n. Ọba Yorùbá ni wọ́n ní Záríàjí. A máa ń pè wọ́n ní Oòduà One. A ní ọba Yorùbá ní Ganaja. Ganaja village. Bẹ́ẹ̀ ni, àwọn náà jẹ́ ọmọ bíbí Ògbómọ̀ṣọ́. A ní Nífẹ̀lélè tí gbogbo wa sì ń ṣe ìṣàkóso gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá à ń gbé àṣà àti ìṣe wa lárugẹ. Ṣùgbọ́n gbà tán ní kémi wá wé láwàní, èmi yarí pé mi ò lè wé láwàní torí pé ó tako àṣà àti ìṣe Káàárọ̀ Oòjíire. Èyí ló ṣokùnfà tí mo fi wá sí ilé láti wá gba adé ní Ilé Ifẹ̀, tí mo fi gba adé lọ sí Gàdùmọ́ ní Kogi State, kó tó di wípé àwọn èèyàn mi á kúrò ní Gàdùmọ́ padà wá sí Ilé Ifẹ̀ ní Ifẹ̀ North tí wá ń bí báyìí, tí a tẹ̀dó lábẹ́ ọba Táíwò Michael Ọdẹ́dọ̀yìn Ọlọ́mọni of Òkú-Ọ̀mọnì ní Ifẹ̀ North ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbí. Kódà kábíyèsí, nígbà tí ẹ fẹ́ jọba ní Gàdùmọ́, ẹni wọ́n ní kẹ́ wá wé láwàní. Tí wọ́n bá ní pé kẹ́ wá wé láwàní, ṣé àwọn ọba tí wọ́n ń jọba Yorùbá tó kù níbẹ̀, ṣé láwàní ni wọ́n ń wé fún wọn ni? Bẹ́ẹ̀ ni. Gbogbo wọn pátápátá? Bẹ́ẹ̀ ni. Ìgbà tèmi gba adé ni àwọn tó ti wé láwàní síwájú mi ni àwọn náà ṣí láwàní sílẹ̀ ni wọ́n dé adé. Ẹ̀yin wá jẹ́ gẹ́gẹ́ bí àwòkọ́ṣe fún àwọn ọba tó kù. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí, tí a bá wò lónìí náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa, àwọn náà wọ́n gba ẹ̀sìn. Àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn Mùsùlùmí, wọ́n ń bẹ ńbẹ̀. Àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn Kìrìsìtẹ́nì, wọ́n ń bẹ ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn sì ń dìde, wọ́n ń tako àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Wọ́n ní kí ká má bọ eégún, ká má ṣe eléyìí, ká má rúbọ, ká má ṣẹbọ, pé ó tako nǹkan tí Ọlọ́run tí ó nífẹ̀ẹ́ sí. Kábíyèsí, kí ni ẹ rí sí eléyìí, àti wípé ní agbọn ọ̀dọ̀ tiyín, kí ni wọ́n ń pè ní àṣà àti ìṣe? Ǹjẹ́ ìbọ̀rìṣà, ǹjẹ́ ó wà lára àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá? O ṣeun. Lákọ̀ọ́kọ́, ǹjẹ́ ẹ lè sọ fún mi irú ọba tí ó tako àṣà àti ìṣe nínú ọba nílẹ̀ Káàárọ̀ Oòjíire wa yìí? Bóyá tí n bá gbọ́ orúkọ nínú wọn, bóyá bí n tó tako nílànà Kìrìsìtẹ́nì tàbí tó tako nílànà Mùsùlùmí, màá lè mọ irú ẹ̀yà èèyàn yẹn, irú ẹ̀dá tó jẹ́. Kábíyèsí, láìpẹ́ yìí ni fọ́nrán kan jáde tó gbòde kan lórí ayélujára. Ọba tí a mọ̀ dáadáa bí amowó, àwọn ni ọba Abdulrasheed Àkànbí Télúwàn, Olúwo ti ìlú Ìwó. Wọ́n kò ń ṣe ìgbà àkọ́kọ́ wọn. Wọ́n ti máa ń sọ̀rọ̀ nípa àwọn òrìṣà ilẹ̀ Yorùbá, wípé òrìṣà wa, pé kí ló dé tá ń bọ̀rìṣà, pé à ń dójú ti ilẹ̀ Yorùbá. Ìyẹn àkọ́kọ́. Ọba tí ó tó dàbí ẹ̀kejì rẹ̀, ó ní àti ẹ̀mọ ọba tí ń ṣe, ṣùgbọ́n a ṣáà rí pé wọ́n wà nínú ilé ìjọsìn kan tí wọ́n sì ń wàásù ìyìnrere Jésù, tí wọ́n sì ń sọ fún àwọn èèyàn wípé kí wọ́n dẹ̀yìn lẹ́yìn òrìṣà, kí wọ́n má bọ òrìṣà mọ́.
wípé òrìṣà ó lẹ́nu ni kò lè jẹun, ó lójú kò fi rí, ó létí kò fi gbọ́, wípé Jésù nìkan ni ọ̀nà ìyè àti òtítọ́ pé kí a máa tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ ọba náà ni ó ń tako àṣà wa tí a ò mọ̀. Ẹ sì mọ̀ pé gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí, àwọn míì ó sì tó máa kí wọn lẹ́yìn. Kí wá ni èròǹgbà tiyín nípa àṣà? Kí ni àṣà àti ìṣe ní ọ̀dọ̀ tiyín? Ẹ ṣé. Àṣà àti ìṣe wa, nínú àṣà wa ni ìmúra mi wà yìí. Nínú àṣà wa rèé. O rí bí? O rí bí mo ṣe rẹwà ní ọmọkùnrin? Bẹ́ẹ̀ni. O rí pé mo rẹwà lọ́mọkùnrin? Bẹ́ẹ̀ni. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà kò rẹwà tó mi, nítorí ìmúra rẹ̀ kò dáa tó tèmi. Gbọ́ mi yé? Ìkànnù. Jẹ́ kí n wá padà sórí ọ̀rọ̀ ọba tó dárúkọ lẹ́ẹ̀kan. Ọba èyí tó jẹ́ mùsùlùmí, tó ní ó ń wàásù mùsùlùmí pé ká má bọ òrìṣà mọ́, ká má ṣe igbá mọ́. Bẹ́ẹ̀ni. Ó dárúkọ ẹlẹ́ẹ̀kan, ó ní Abdulrasheed, àbí? Bẹ́ẹ̀ni. Ìwọ fúnra lára ẹ tó bá kọ́kọ́ wo ìbẹ̀rẹ̀ orúkọ yẹn, wàá ti rí i pé ẹrú ni ọba yẹn. Ó tẹ̀lé mi. Tí wọ́n bá pèèyàn ní àbùdù ní èdè Lárúbáwá, àbùdù túmọ̀ sí ẹrú. Bẹ́ẹ̀ni. Tí wọ́n bá pèèyàn ní àbùdù, ẹrú ni àbùdù. Tí o bá gbọ́ èdè Lárúbáwá, o lè gbìyànjú kó lọ sílùú Ìlọrin, kó súnmọ́ àwọn tó kéwú níbẹ̀, tàbí kó gọ́gù ẹ̀ fúnra lára ẹ̀. Kí ni ìtumọ̀ àbùdù? Ẹrú ló ń jẹ́ àbùdù. Ṣèyẹn léní. Tó wá rí, tá bá wá tún wá wò ó, àwọn tí wọ́n gbé ẹ̀sìn yìí sórí, tí wọ́n kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó rìnrìn àjò lọ sí ìlú Lárúbáwá, tí wọ́n ní àwọn lọ ṣiṣẹ́ Ọlọ́run níbẹ̀. Tí wọ́n bá débẹ̀, wọ́n máa ń pè wọ́n lórúkọ kan. Orúkọ tán pè wọ́n ní Alhaji tàbí Alhaja, àbí? Nínú èdè Lárúbáwá, Alhaji ni àlejò ọkùnrin, Alhaja ni àlejò obìnrin. Tí wọ́n bá tún wá padà sí ilẹ̀ bàbá wọn, ẹ̀yin náà tún wá máa pè wọ́n ní Alhaji, Alhaja. Àwọn náà wá máa bóyín kẹ bí ẹran sísun, kẹ́ lè rí eyín Mẹ́kà tó wà lẹ́nu wọn. Wọ́n jẹ́ àlejò lọ́hùn, wọ́n tún ti ń jẹ́ àlejò níbí. Ìyẹn ni wípé nígbà tí wọ́n kúrò ní ilẹ̀ bàbá wọn, wọ́n lọ pè wọ́n lálejò níbi tí wọ́n lọ. Bẹ́ẹ̀ni. Ìgbà tí wọ́n wá tún dé, tí ò yẹ kí wọ́n jẹ́ àlejò mọ́, wọ́n tún padà ń jẹ́ àlejò. Wọ́n wá tún pè wọ́n lálejò nílẹ̀ bàbá wọn, wọ́n sì tún ń dáhùn. Bẹ́ẹ̀ni. In tó ń fi wá mọ̀ wípé ọba tó pè ní ẹrú, kí ló pè lẹ́ẹ̀kan? Abdulrasheed. Ẹrú Ràṣídì, wàá rí wípé àlejò ni, ẹrú sì ni. Sọ̀rọ̀ mi ti ń yọ. Àwọn Yorùbá sì bọ̀, wọ́n ní tí ilé kan bá ń tòrò, ọmọ àlè ibẹ̀ ni ò tí ì ṣe kíni, ni ò tí ì dàgbà. Ìlú Ìwó wà peaceful, ó wà peaceful. Nígbà tá a wà kékeré tá a máa ń gbọ́ dáadáa, títí di àsìkò yìí náà ni ìlú Ìwó sì wà peaceful. Ṣùgbọ́n tọ́mọ àlè ìlú kan bá ti dàgbà, yó bẹ̀rẹ̀ ìtànkítàn àti ọ̀rọ̀kọ́rọ̀ àti ọ̀rọ̀ àlùfàǹsá yó máa sọ sí àwọn ìran bàbá rẹ̀. Nítorí wípé àṣà àti ìṣe Yorùbá, àbí àṣà àti ìṣe Káàárọ̀ Oòjíire, àṣà tó wuyì ni. Ọ̀rọ̀ tí ó dáa ló máa ń jáde lẹ́nu ọmọ Káàárọ̀ Oòjíire, kì í sọ̀rọ̀ àlùfàǹsá. Ẹlẹ́ẹ̀kejì, bàbá tí ẹni wọ́n wàásù nínú ìyìnrere, tán wàásù nínú ilé ìjọsìn Kìrìsìtẹ́nì, bàbá náà bàbá mi ni. Ó gbọ́ mi? Bàbá yín ni wọ́n? Bàbá mi ni. Bàbá mi ni, nítorí pé ìran mi ni wọ́n. Ìyẹn ní Ifẹ̀?
ìran mi ni wọ́n, ọba Òǹpẹ̀tù Ìjérù ní Ògbómọ̀ṣọ́, ìran Olúòjé ni wọ́n. Ọ̀rọ̀ ọjọ́ míì ni, nítorí ó ní bí ìran Olúòjé ṣe fọ́n káàkiri. Ṣùgbọ́n gbogbo wa pátápátá Ilé Ifẹ̀ láti ṣẹ̀ wá, nítorí Ọ̀rànfẹ̀ òun ló bí Àrìràmọkò. Àrìràmọkò. Bẹ́ẹ̀ ni, Àrìràmọkò ló bí Ọ̀dọ̀fin Ìwàlẹ̀. Ọ̀dọ̀fin Ìwàlẹ̀ òun ni ó lọ fẹ́ ọmọ Àgbọnmìrègún tó bí Olúdò. Olúdò. Bẹ́ẹ̀ ni, Olúdò ló bí Òǹpẹ̀tù. Òǹpẹ̀tù ló bí Olúòjé. Olúòjé ó kúrò ní Ifẹ̀ lọ sí Ọ̀yọ́ Empire nígbà ìwáṣẹ̀ ni. Olúòjé tó kúrò ní Ọ̀yọ́ Empire tó kúrò ní Ifẹ̀ lọ sí Ọ̀yọ́ Empire nígbà ìwáṣẹ̀, àwọn ni ìran Ìjérù. Ibi tí Ìjérù yẹn ni ọ̀pọ̀lọpọ̀ òjé ló ti fọ́n ká. Ìjẹ̀rú tó wà ní Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni, wọ́n ń pe ibì kan ní Igbó Òjé tàbí Orílẹ̀ Òjé. Ibẹ̀ ni àwọn ìran Olúòjé ló ń kálukú ti túká. Àwọn tó lọ sí Ìbàdàn, tó bá wo Ìbàdàn lónìí, ìran Olúòjé wà ní Ìbàdàn, wọ́n pọ̀ gan. Wọ́n pọ̀ ní Ìbàdàn gan. Gbogbo ẹni tó bá ti ń gbọ́ tán pè ní Tòkúlòjé, ọmọ arọ́tíwẹ̀ bí òjò, ọmọ Ṣaṣolú bí ọmọ Ṣàkìtì wọ̀n-ìwọ̀n, ọmọ Láṣọ Ògbáró, ọmọ Òṣóolé Ògbá àlọ́. Àwa kì í sálọ̀ fẹ́ni tí ò fẹ́ràn bàbá wa, ọmọ búnibúni abèbú wọ̀ntìwọ̀ntì, ọmọ rínnirín ni abẹ̀rín pòyẹ̀kẹ́pòyẹ̀kẹ́, ọmọ dónidóni abìdí mọ̀rànmọ́ràn. Àwọn Olúòjé ló ń jẹ́ bẹ́ẹ̀. So bàbá tó wá sọ pé ó wàásù yìí, bàbá wa ni. In tó díjà èmi àti wọ́n lẹ̀ gangan nìyẹn. Ní ìwàásù. Bẹ́ẹ̀ ni, kì í ṣe ìwàásù yẹn nìkan, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló fa ìjà láàrin wa. Àkọ́kọ́, adé arè tí wọ́n adé irú tí Ọọ̀ni ń dé, tí wọ́n lọ ṣe irú ẹ̀ tí wọ́n ń dé. Mo complain, mo fẹ̀hónú hàn fún wọn pé adé yìí kò nẹ́tọ̀ọ́ fún ọba kankan nílẹ̀ Káàárọ̀ Oòjíire nínú ìtàn láti máa dé. Ọọ̀ni nìkan, Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ nìkan ló ní àṣẹ láti dé adé arè, irú èyí tí bàbá wa lọ ṣe yẹn. Wọ́n dẹ̀ fún mi lésì kan jọ́ náà, wọ́n ní Jésù ló ní kí àwọn lọ ṣe adé yẹn. Jésù sọ fún wọn kí wọ́n lọ ṣe adé arè. Bẹ́ẹ̀ ni. Irú èyí tí bàbá wa Ọọ̀nìrìṣà ń dé. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n máa ń dé lẹ́ẹ̀kan láàrin ọdún kan. Níjọ́ ọdún Ọlọ́jọ́. Mo wá sọ fún wọn pé Jésù rí adé ẹ̀gún ńlẹ̀, kò sọ pé kẹ́ ẹ ṣe. Ó ṣe wá jẹ́ irú adé Ọọ̀ni tó jáde òrìṣà. Adé arè tẹ́ ń wò yẹn, adé òrìṣà ni. Adé àwọn baba ńlá wa ni. Tó bá wò dáadáa lórí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀, ó rí wípé oríṣiríṣi symbol ló wà lára adé yẹn. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Wà á rí ìlẹ̀kẹ̀ tó jẹ́ ìlẹ̀kẹ̀ Ṣàngó, wà á rí ti Ọya, wà á rí tèṣù, wà á rí tọbàtálá, gbogbo symbol àwọn alálẹ̀ wa ló kún ara adé yẹn. Adé tó ń wò yẹn, wọ́n ròyìn bí ó ṣe wúwo tó. Tó bàbá bá dé adé yẹn lọ́dún tó bá ń lọ, àánú wọn máa ń ṣe èmi fúnra mi pé bí bàbá ṣe ń rìn, wà á ti rí wéètì adé yẹn ní ara wọn, wọ́n á di àwọn ẹmẹsẹ̀ mú lọ́tùn lósì ni. Ìní Jésù wá ní kí èèyàn kan ó ṣe, ibi tí mo ti kọ́kọ́ di ọ̀tá wọn nìyẹn, kó tó di wípé wọ́n ròbù mi, wọ́n parọ́ oríṣiríṣi mọ́ mi pẹ̀lú àwọn bàbá wa kan nígbà tí mo rìnrìn àjò lọ sílùú òyìnbó, tí wọ́n competition tí ìṣètìmí mọ́ mi,
tí wọ́n sì parọ́, irọ́ yẹn sì bá mu, tí wọ́n tì mí mọ́lé torí adé àrè. torí ọ̀rọ̀ ẹ̀sìn torí pé wọ́n ní kémi gan padà sínú ẹ̀sìn Kristẹni, ìyẹn kábíyèsí ọba Ìjẹ̀rù. Yes, wọ́n ní kí n padà, mú dẹ̀ ní mi ò lè padà sínú ẹ̀sìn Kristẹni because mo mọ òtítọ́. Mo mọ òtítọ́. Yeah, mo mọ òtítọ́. So, wọ́n dẹ̀ parọ́ mọ́ mi. From there, I would the court. From court, judge ò gba bẹ́ẹ̀lì mi, ó ní kán lọ remand mi. Wọ́n gbé mi lọ sí remand ní prison yard ní Iléṣà. I spent 8 days. Mo lò ọjọ́ 8 níbẹ̀. Àwọn èèyàn ní kí n má máa sọ, kí tí mi ní sọ. Gbogbo ìgbà yẹn báyìí wọ́n ya fọ́tò mi, wọ́n bẹ̀rẹ̀ sí ní ya fọ́tò ní station. Bàbá Ìjẹ̀rù rán yàn wá, bàbá tibí náà ya fọ́tò. Mi ìfẹ́ máa lọ ibẹ̀ yẹn torí pé Yorùbá sọ pé a máa ń wọ̀rẹ̀ kọ́rẹ̀ ni, a kì wá ọ̀tá kún ọ̀tá. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti àṣà àti ìṣe, gbogbo ẹni tó bá ti ń tàpá sí eégún, tàpá sí òrìṣà, ó ti ń tàpá sí bàbá ẹ̀. Sọ̀rọ̀ mi ti yé ẹ? Bẹ́ẹ̀ ni kábíyèsí. Bàbá àbùdù kílẹ̀ pé Olúwo, Àkànbí. èmi náà rí fídíò wọn, kódà mo sọ̀rọ̀ nípa ẹ̀ lórí social media wípé mi ì lè rírú nǹkan báyìí kí n wá dákẹ́, nítorí pé tí wọ́n ń sọ wọ́n ti fi ń kó bá àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Wọ́n ti ń sọ ìtàn tí kò kí ṣe ìtàn Káàárọ̀ Oòjíire. Wọ́n ti ń sọ ìtàn tí kò kí ṣe ìtàn Káàárọ̀ Oòjíire. Àwọn ọmọ tó sì ń gbọ́ ìtàn yẹn wọ́n mọ̀ rò pé òótọ́ ọ̀rọ̀ ni kábíyèsí Olúwo ń sọ. Tí irú wa ò bá padà jáde ká sọ pé irọ́ ni wọ́n ń pa, kì í ṣe ìtàn tó bójú mu. Lákọ̀ọ́kọ́, Olúwo sọ wípé Odùduwà òun ló ń jẹ́ Aláàfin. Odùduwà kọ́ ló ń jẹ́ Aláàfin o. Wọ́n ní Odùduwà ò jẹ́ Ọọ̀ni, wípé Aláàfin ni Odùduwà jẹ́. Odùduwà kò jẹ́ Aláàfin. Odùduwà kò sí kíni, kò jẹ́ Aláàfin. Ọlọ́fin Àdìmúlà ni Odùduwà ń jẹ́. Wọ́n wá ní èdè Ifẹ̀ ni ó yàtọ̀, tán pè ní Ọlọ́fin, tán fi pe Aláàfin. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní twist ẹ̀. Ọba Ọlọ́fin Àdìmúlà ti Adó-Odò Ọ̀tà, ṣédè Ifẹ̀ làwọn náà ń sọ ni tán fi ń jẹ́ Ọlọ́fin Àdìmúlà. Àwọn ọmọ Odùduwà nìyẹn. Ọlọ́fin ti Ògúnfúnminírè ní Èkó, ní Ìṣẹ̀rí Ọlọ́fin. Ṣé èdè Èkó náà ni Ọlọ́fin ni? Wọ́n tún wá sọ̀rọ̀ kan, wọ́n ní àárín Ọ̀yọ́, àárín Ìbàdàn àti Ìwó ni náà ti bí Odùduwà, pé ọmọ Odùduwà làwọn. Wọ́n ní ibi tí wọ́n ti ń sọ àjùmọ̀ló Yorùbá wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ èdè Yorùbá ni gbogbo ayé ń sọ. Èdè Yorùbá kọ́ ni gbogbo ayé ń sọ, kálukú ló ní ẹ̀yà èdè tiẹ̀. Tó o bá wo Ilé Ifẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ Káàárọ̀ Oòjíire ti lọ. Ifẹ̀ ni gbogbo wa ti lọ. Nínú èdè Ifẹ̀, a dẹ̀ mú wà rí pé wọ́n mú èdè Ifẹ̀ ó ń jọ mọ́ àwọn èdè kọ̀ọ̀kan bí èdè Èkìtì, èdè Ìjẹ̀ṣà, èdè Oǹdó, ó ń wọnú ara wọn. Kódà tí n bá sọ kinní kan fún ẹ lè mọ́ gbà. Èdè Ifẹ̀ ni orúkọ tán ń pe Yemẹtu Ìbàdàn. Yemẹtu. Yemẹtu. Yemẹtu nìbàdàn. Nìbàdàn. Sọ pé kí n sí àwò. Ẹ̀yà wò kábíyèsí. Ìran Olúòjé ló ní Yemẹtu. Ìgbà tí wọ́n dé etí odò tán pè ní odò Yemẹtu lónìí, tí ọmọ Olúòjé fẹ́ mu omi ń bẹ̀, ibẹ̀ ló ti rí ẹtu, ọmọ ẹranko tán pè ní ẹtu. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ìyá ẹtu àti ọmọ ẹtu ni ó rí. Ibẹ̀ ló ti pa
ìyá ẹtu àtọmọ ẹtu. Ibi tó pa ìyá ẹtu àtọmọ ẹtu sí ni wọ́n ń pè ní Iyemẹtu. Iye òun ló ń jẹ́ ìyá ọmọ ẹtu, Iyemọ ẹtu. Iye àtọmọ ẹtu ibi tán ti pa ló ń jẹ́ odò Iyemẹtu. Tó o bá dẹ̀ gbọ́ tán bá fẹ́ kì mí, wọ́n á sọ wípé ọmọ parun jẹ́gẹ́dẹ́ etí Iyemẹtu, ẹ̀là ní mo kò ń ò gbọ́dọ̀ jẹ́yẹ ẹ̀gà. Ibi tí àwọn ọmọ Olúòjé ti pa ẹtu, ìyá ẹtu àtọmọ ẹtu ní jẹ́ Iyemẹtu. Èdè Ifẹ̀ ni Iye. Iye yẹn ó tàn títí àwọn kan ní Kogi tún ń pe Iye ní ìyá. Ó dàpọ̀ àwọn Oǹdó náà máa ń lo Iye, àwọn Èkìtì ní. So Ifẹ̀ ni origin gbogbo Yorùbá. Ifẹ̀ ni gbogbo wa ti wá. Tó bá dẹ̀ gbọ́ nínú tí wọ́n tún sọ wípé àjùmọ̀lò Yorùbá, inú Ifá ni àjùmọ̀lò Yorùbá ti wáyé. Kò sí tó ń jẹ́ àjùmọ̀lò Yorùbá ní Ìwó tàbí ní Ìbàdàn àbí ní ibìkan. Inú Ifá ni àjùmọ̀lò Yorùbá ti wáyé. Sọ pé kí Ìjẹ̀bú kó wá kí Ifá, kí Èkìtì wá kí Ifá, Yorùbá kan náà máa sọ. Ìyẹn ni wípé Ìjẹ̀bú kò ní lo ahọ́n tiẹ̀ kó fi kífá, torí pé èdè Ifá gangan ni yóò sọ. Ifá ni ó sọ. Ọ̀rọ̀ Ifá gangan ni ó sọ. Èdè Ifá ni ó sọ. Bẹ́ẹ̀ ni. Èdè Ifá ló máa sọ àjùmọ̀lò Yorùbá. Níbo náà ti rí yẹn? Tí ìbá ṣe pé wọ́n fẹ́ da ìtàn rú, wọ́n fẹ́ twist ìtàn, wọ́n fẹ́ tún tàn kọ fúnra wọn. Nítorí ìdí èyí, ìgbà tí wọ́n tún máa sọ, wọ́n ní àjùmọ̀lò Yorùbá ní Ìbàdàn, Ìwó, Abẹ́òkúta, Ìjẹ̀bú, Èkìtì. Gbogbo àwọn wọ̀nyí náà ní èdè tiwọn. Èdè Ìjẹ̀bú kò papọ̀ mọ́ èdè Ìwó. Àbí ó papọ̀ ni? Kò sì papọ̀ mọ́ èdè Ìbàdàn. Kò papọ̀ mọ́ èdè Òṣogbo. Bẹ́ẹ̀ ni ò papọ̀ mọ́ èdè Ifẹ̀. Ṣùgbọ́n tí Ìjẹ̀bú bá ń sọ̀rọ̀, àwọn ẹ̀yà kan bóyá l'Oǹdó àbí Èkìtì ni, mi mọ̀ wọ́n, tán máa ń sọ̀rọ̀ ó rò pé èdè Ìjẹ̀bú ni. Àwọn Okun bọ́n náà bá ń sọ̀rọ̀, ó jọ mọ́ èdè Ìjẹ̀bú dáadáa. Sọ̀rọ̀ mi ti yé. So àwọn tẹ́ẹ̀ sọ pé ẹgbẹ́ ń lo àjùmọ̀lò Yorùbá tó jẹ́ èdè míì làwọn ń sọ, tí ì ṣe èdè tẹ́yìn sọ lẹ́nu. So ti rí pé wọ́n twist ni. Ìjẹ̀bú àwọn ni wọ́n máa ń sọ èdè tán máa ní nínú èdè wọn, ó máa rí way for 9, èsì ohun kírun, àbí Ìjẹ̀bú ló nìyẹn pé kò sí nǹkan kan, way for 9 mo sọ pé kinní kan, you understand? Èdè wọn nìyẹn. Ẹ̀gbá ló ní báyìí sí o, bá wa o, ìyẹn ni pé báwo ni o, dáadáa ni o. Àwọn kan wà tán pè ní Ẹ̀gbádò, bí Ìmẹ̀kọ Àfọ̀n, àwọn náà ni Básí ni. Tọ́bá ní Básí ni, àwọn á sọ wípé ìdáhùn ẹ̀ ní ire ni. Básí ni ire, ìyẹn ni pé bóò ni, dáadáa ni. Ṣé èdè yẹn papọ̀ mọ́ ara wọn ni? Kò jọra wọn. So tí wá rí wípé àwọn kan ní Ondo State, àwọn á sọ wípé kéètì rí, wọ́n á ní ó hàn, àwọn kan ní ó sàn, àbí? L'Ondo State só papọ̀ mọ́ èdè wọn. Tán fi ní àjùmọ̀lò Yorùbá ní Odùduwà ń sọ. Ó rí pé wọ́n twist ni, àwọn fẹ́ dà nǹkan rú ni. Àwọn fẹ́ dà nǹkan rú ni. Gbogbo tán dẹ̀ fẹ́ dàrú, wọ́n kàn fi envy, àwọn envy ẹ̀ tó jẹ́ olórí aládé gbogbo ni. Òótọ́ ọ̀rọ̀ ní sọ pé ká má sọ̀rọ̀. Enviness lásán ni tí wọ́n ń ṣe. O lè rí wọn kán sọ̀rọ̀ ìlú Òṣogbo, ìlú Ìkìrun, ìlú Ìjẹ̀bú, ìlú Ìbàdàn, àfi Ifẹ̀, Oòduà, kí ló dé? Tí ìbá ṣe wípé wọ́n envy bàbá wa Ọọ̀ni. In tí Táyé sì fi sórí, òun kọ́ ni Káyìndé fi sórí. Igi mú ó jìnnà sórí fábàdà.
àwọn pera wọn ní ọmọ Odùduwà, ìran Olúwo kì í sọmọ Odùduwà o, ọmọ ọba lọ́ràn ni wọ́n. Ìyá Olúwo, ìyá tó bí Telú ló lọ fẹ́ ọba lọ́ràn ní Ìlódé. Ìyá tó bí Telú Ìwó tó jẹ́ bàbá Adékọ́lá Telú, ìlú ìyá tó bí ó lọ fẹ́ ọba lọ́ràn ni. Ọba Àlọ́ràn ní bàbá Telú ní Ilé Ifẹ̀, kì í ṣe Odùduwà, ọ̀nà ẹ̀ jìn sí Odùduwà. Ọba Àlọ́ràn ní bàbá tó bí Telú ní Ìlódé. Bó ló ṣe wá jẹ́ pé òun ni Oòduà? Orí pọ́n dàtàn rú ni, òǹkàlùkù ló ní ibi tán ti bí tó ti ṣẹ̀ wá, tí ìran bàbá wọn ti ṣẹ̀ wá. Ilé Èdó ní ìran bàbá tàwa ti ṣẹ̀ wá. Nífẹ̀. Bẹ́ẹ̀ ni, ní kí náà ti ń porúkọ bí? Màá tó rántí agbègbè yẹn. Ilé Èdó ní ìran bàbá tèmi ló ti ní Mọ̀rẹ̀, ní agbègbè Mọ̀rẹ̀. Ìlú pọ̀ nínú Mọ̀rẹ̀ yẹn tó ń wò yẹn. Ìlú ṣe kí ni? Ó pọ̀ nínú Mọ̀rẹ̀ tó ń wò yẹn. Ilé Èdó làwa ti wá ní Mọ̀rẹ̀. Ilé ọba Àlọ́ràn ní Telú ti wá ní Ìlódé. Kí ló wá fi jọra wọn? Ẹni tó sì gbẹ́sìn sórí, ẹ̀sìn àtọ̀húnrìn wá ni. Ẹ̀sìn Lárúbáwá ni, àṣà àti ìṣe wọn nílẹ̀ Lárúbáwá ni wọ́n mú fún wa tí wọ́n pè lẹ́sìn. Àṣà àti ìṣe wọn ìyẹn ni bí wọ́n ṣe ń ṣe lọ́hùn-ún ni wọ́n mú wá tán wá pè lẹ́sìn fún wa. Àṣà àti ìṣe wọn ni, àṣà àti ìṣe àwọn Israelite náà ni wọ́n mú wá tí wọ́n ń pè ní ẹ̀sìn. Ṣé bí ogun ni wọ́n jà ní ilẹ̀ Israeli yẹn? Kí ló dé tí Jésù kò jagun yẹn fún wọn? Kí tí wọn ò fi Bíbélì jagun yẹn tó ṣe jẹ́ ìbọn àti bọ́ǹbù ni wọ́n fi ń ja ogun? Ṣèbágbára wà nínú ẹ̀jẹ̀ Jésù. Kí tí wọ́n mọ fún ẹ̀jẹ̀ Jésù dà sí ìlú Iran, kí ìlú Iran kó náà mọ fún àlùkùránì dà sí ìlú Israeli? Irọ́ ń parọ́ fúnrọ́. Irọ́ ń ṣe kí ni? Irọ́ ń parọ́ fúnrọ́. Nítorí ìdí èyí, ọ̀rọ̀ kátikàti ni brọ́dà mi Àkànbí Telú 1, Aláàfin tilẹ̀ Ìwó, Olú ti ìlú Ìwó, Emir ti Ìwó, ọ̀rọ̀ kátikàti ni wọ́n ń sọ. Ẹ ṣeun kábíyèsí. Kábíyèsí, báwo gangan wá ni Odùduwà ṣe jẹ́, àti wípé ọmọ mélòó ni Odùduwà bí? Torí àwọn kan wọ́n ní látìgbà tá ti wà ní kékeré gan, tá ti lọ sílé ẹ̀kọ́ ni wọ́n ti kọ́ wa wípé Odùduwà ọmọ Lámúrúdu ni, Lámúrúdu ló bí Odùduwà, Odùduwà ó wá bí Ọ̀kànbí ó wá bí ọmọ méje, àwọn ọmọ méjèèje ni wọ́n wá fọ́n káàkiri tí wọ́n wá tẹ àwọn ilẹ̀ Yorùbá tó kù dó. Báwo láàrin ṣe jẹ́ gan? Àti wípé wọ́n wá tún sọ wípé wọ́n pa Ọ̀kànbí ní Ifẹ̀ ló jẹ́ kí àwọn ìran Odùduwà tó kù kan sá lọ. Báwo láàrin ṣe jẹ́ gangan? Ò ṣe sórí Odùduwà, Ilé Ifẹ̀ ìlú ńlá ni, odidi nation kan ni, odidi àgbáyé kan ni, níbi tí gbogbo ayé ti lọ. Tó bá dé Ifẹ̀, tó bá fẹ́ wọ ẹnu ọ̀nà ààfin bàbá wa kábíyèsí Ọọ̀ni Adéyẹyè, ó máa rí àwọn ère kan tí wọ́n ṣe síbi géètì yẹn báyìí. Ìkan wà báyìí, ìkan dúró báyìí, ìkan dúró báyìí.
ère mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni Ọbàtálá, Odùduwà àti Ọ̀rànfẹ̀. Àwọn àgbà tó di Ifẹ̀ mú nù. So wá rí pé Odùduwà ló bí Lámúrúdu, ó bí Odùduwà. Níbo ni ilé Lámúrúdu? Ta Lámúrúdu? Níbo Lámúrúdu ti wá? Àwọn ń yí Kùránì, wọ́n ń yí mọ́ Odùduwà, wọ́n ń pe Lámúrúdu, wọ́n ní Nàmúrúdù. Àwọn kan ní láti Mẹ́kà ni ó ti wá. Níbo lágboolé Nàmúrúdù ní Mẹ́kà? Níbo lágboolé Odùduwà Mẹ́kà? Ẹ jẹ́ kán point out agboolé Odùduwà ní Mẹ́kà, ibi tí Nàmúrúdù ti wá. Àwọn á ní Odùduwà bí Ọ̀kànbí. Kí ni ń jẹ́ Ọ̀kànbí? Àlòmíà ní ọmọ ẹyọ kan ṣoṣo tán bí. Só mọ̀ pé ọmọ ẹyọ kan ṣoṣo lòun òbí tó fi sọ́ lọ́kànbí. So ti rí pé kò sí làákàyè nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Odùduwà bí ọmọ, ó bí ìyáláyà ọmọ tí ò ṣeé kà ní. Odùduwà bí ọkùnrin, ó bí obìnrin. Lọ́pọ̀lọpọ̀. Ó bí ọmọ, ó ti bí ọmọ jù. Nínú ọmọ tí Odùduwà bí ló bí Ajíbọ́sìn. Ajíbọ́sìn. Tó jẹ́ Olówu. Ọmọ Odùduwà obìnrin ló bí àwọn Olówu. Olówu tilẹ̀ Òwu. Gbogbo Òwu pátá ẹyọ kan ni wọ́n. Bí ìran Olúòjé náà ṣe fọ́n káàkiri ni ìran Òwu ni wọ́n fọ́n káàkiri. Sọ̀rọ̀ mi yé? Bẹ́ẹ̀ ni kábíyèsí. Alákétu ọmọ obìnrin ló bí. Ọmọ obìnrin Odùduwà ló bí. Àkọ́bí Odùduwà lóbìnrin ló bí. Ni Alákétu ṣe máa ń sọ pé ọmọ Odùduwà, àkọ́bí Odùduwà lòun. Odùduwà bí ọmọ gan. Ó bí ọmọ gan. Tó kìí sọ ọmọ kan ni Odùduwà bí. Gbogbo ìtàn tí a kà nígbà kékeré nínú ìwé, ìtàn àgbélẹ̀kọ, òní ìtàn yẹn. Tó bá súnmọ́ àwọn babaláwo tó ń dá Ifá, tán ń dá ọ̀pẹ̀lẹ̀ dáadáa, ó mọ̀ tán pè ní ìtàn ilẹ̀ Káàárọ̀ Oòjíire. A lè sọ ìtàn ilẹ̀ Yorùbá lẹ́yìn Ifá. Ifá ló ní ìtàn Yorùbá. Bẹ́ẹ̀ ni. A sì lè sọ ìtàn ilẹ̀ Lárúbáwá lẹ́yìn Àlùkùránì. A lè sọ ìtàn ilẹ̀ Ísírẹ́lì lẹ́yìn Bíbélì wọn. Nítorí ìdí èyí, ọ̀rọ̀ kátikàti ni pé Odùduwà bí Ọ̀kànbí, Lámúrúdu kan bí Odùduwà. Tí ẹ gbọ́, ẹ jẹ́ ká bira wa léèrè nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Níbo ni ilé Ọ̀kànbí nífẹ̀? Níbo lágboolé ẹ̀? Àmọ́lé Ọ̀rànmíyàn ń fẹ̀. Àmọ́lé Odùduwà ń fẹ̀. Àmọ́lé Ọ̀rànfẹ̀. Àmọ́lé Ọbàtálá. Àmọ́lé Olúorógbó. Kódà ilé àwọn Dọpọ́ndórí, ilé àwọn ẹ̀yà Bìní, àmọ́lé wọn ń fẹ̀. Ibẹ̀ náà ń pè ní Dọpọ́ndórí. Níbi tí wọ́n ti ń ṣe ìlẹ̀kẹ̀, tó jẹ́ pé ìlẹ̀kẹ̀, àwọn ló ní ìlẹ̀kẹ̀ náà ní yíyàn. Níbo ni ilé Ọ̀kànbí? Níbo lágboolé Ọ̀kànbí? Ṣé bẹ́ẹ̀ mi sọ ibi tí ìran bàbá mi ti wá nífẹ̀? Bẹ́ẹ̀ ni kábíyèsí. Níbo ni ilé Ọ̀kànbí ti wá ń fẹ̀? Mo sọ ibi tí ìran bàbá Tẹlú ti wá nífẹ̀. Níbo ni ilé Ọ̀kànbí nífẹ̀? Tá a bá sọ pé níbo ni Ọ̀rànmíyàn ti lọ, gbogbo wa la mọ̀ bí Ọ̀rànmíyàn ti lọ. Kábíyèsí, Ọ̀rànmíyàn náà wọ́n ní Ọ̀kànbí ló bí Ọ̀rànmíyàn, ṣùgbọ́n a tún gbọ́ wọ́n ní Ògún gangan ni bàbá Ọ̀rànmíyàn. Sórí lákọ̀ọ́kọ́, mi ní fẹ́ tú ìtàn jìnnà. Kò sí tó, ẹ kọ́kọ́ gbàgbé pé kinní kan jẹ́ Ọ̀kànbí. Kò sí tó ń jẹ́ Ọ̀kànbí. Kò sí nǹkan tó ń ṣe kíni? Tí ń jẹ́ Ọ̀kànbí. Tó ń jẹ́ Ọ̀kànbí. Ẹ kọ́kọ́ gbàgbé nípa yẹn.
kò sí tó ń jẹ́ Ọ̀kànbí, ká gbé tì sẹ́gbẹ̀ẹ́ kan, kò sí tó ń jẹ́ Ọ̀kànbí ká yọ kúrò nínú ọpọlọ wa. pátápátá, kò sí tó ń jẹ́ Ọ̀kànbí àbí Lámúrúdù nínú ìtàn ilẹ̀ Yorùbá. Ìwé àgbélẹ̀kọ àgbélẹ̀rọ lásán ni. Bí àárín yẹn ṣe jẹ́ nìyẹn. Ṣé bó wá ní ti Ọ̀rànmíyàn ṣe jẹ́? Wọ́n ní Odùduwà ní ìran Odùduwà ní, àwọn kan ní Odùduwà kọ́ ló bí, Ògún ló bí. Báwo ló ṣe jẹ́? Sórí Ògún tí wọ́n ń sọ ń pa èyí, ọmọ Odùduwà ni. Ní Ògún? Bẹ́ẹ̀ ni. Ṣé Ògún pé méjì ní kábíyèsí? Ògún onírè. Àbọ̀ ògbọ́ kan pé Ògún onírè. Bẹ́ẹ̀ ni, mo ti gbọ́ rí kábíyèsí. O ò gbọ́ Ògún lákáayé rí, Ọ̀ṣìnmọlẹ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ìtàn ọjọ́ mi ni. O gbọ́ mi? Ìtàn ọjọ́ mi ni. Ọjọ́ mi ni. Ká máa ń sọ pé Ògún jọba ń fẹ̀, Ògún jọba ń fẹ̀, kì í ṣe Ògún tó rọ̀ wálẹ̀. Kì í ṣe Ògún descendant tí wọ́n ń pè ní Ògún olùlànà, kì í ṣe òun. O gbọ́ mi yé? Kì í ṣe òun. Ìtàn ọjọ́ mi ni. Ìtàn ọjọ́ mi ni. O gbọ́ mi? Bó ṣe jẹ́ nìyẹn. Yẹn ó ní wípé Ògún tó jọba nífẹ̀, Odùduwà ló bí. Bẹ́ẹ̀ ni. Ògún yẹn wá bí Ọ̀rànmíyàn. Bẹ́ẹ̀ ni. Nínú ọmọ Odùduwà ni Ògún yẹn wà. Jagunjagun lògún yẹn. Jagunjagun ni. Lọmọ ẹ̀ náà ṣe jẹ́ jagunjagun. Ọ̀dọ̀ bàbá rẹ̀ lòun ti kọ́ṣẹ́ ogun jíjà. Ojú àjogúnbá ni. Àjogúnbá ni. Ìyẹn ni wípé kábíyèsí, tí Ògún tó bá jọba nífẹ̀, tí kì bá ṣe irúnmọlẹ̀ tí ó tẹ̀wọ̀n rọ̀, ṣé ìyẹn náà wá túmọ̀ sí wípé Odùduwà tó bí Ògún yẹn tí à ń pè lónìí, ta ní ó jẹ́ bàbá gbogbo àwa ọmọ ilẹ̀ káàárọ̀-o-ò-jíire, òun náà kì í ṣe èyí tó rọ̀ wá látòkè? Sórí Odùduwà tí ó rọ̀ wá látòkè, kì í ṣe pé Odùduwà rọ̀ wá láti inú sánmọ̀. Ibì kan bẹ ní ìlú Ilé-Ifẹ̀ tí wọ́n ń pè ní Òkè Ọrà. Òkè Ọrà? Bẹ́ẹ̀ ni. Ibi tí Odùduwà ti rọ̀ wá sílẹ̀ nìyẹn, látorí Òkè Ọrà. Bóo ló wá ṣe jẹ́ tí fi ń rọ̀ láti òkè? Ṣé òun kọ́ ló gùn òkè lọ fúnra rẹ̀ ni? Òun náà ló gùn, ní tán fi ń gòkè náà nìyẹn, tán fi ń sọ̀kalẹ̀ nu. Okùn ni wọ́n fi ń gun òkè. Òkè Ọrà. Àbí ẹ̀wọ̀n ni wọ́n fi ń gòkè nígbà wọn? Ẹ̀hàn ni wọ́n fi ń gòkè, ni wọ́n fi ń sọ̀. Ìtàn tó jìn, tó dìpù ni. Tá bá ní ká mẹ́nu lé lónìí, àní kúrò ńbẹ̀. Orí Òkè Ọrà ni Odùduwà ti rọ̀ wálẹ̀. Ṣé ó wá túmọ̀ sí wípé Odùduwà ò sí lára àwọn irúnmọlẹ̀ ilẹ̀ Yorùbá? Èmi ò sọ pé Odùduwà ò sí nínú àwọn irúnmọlẹ̀ ilẹ̀ káàárọ̀-o-ò-jíire. Ṣùgbọ́n má gbàgbé pé ìwọ fúnra lára ẹ ti mú ìdáhùn pé ṣé Odùduwà tó rọ̀ wá, ṣóun ló bí Ògún? Ọ̀rọ̀ ọjọ́ mi ni. Tá bá ní ká máa tú ibi tó ń tú lọ yẹn, ọ̀rọ̀ á pọ̀ ńbẹ̀. Ṣùgbọ́n kókó jùlọ ibẹ̀ ni pé Odùduwà tí ọba Olúwo ń sọ, òun kọ́ ló bí Tèlú. Ọba Ìlọràn ló bí Tèlú.
wọ́n tán. wọn ọba lọ́ràn ló bí tèmi. Kábíyèsí, kí n tó gbàgbé, ẹ̀ ń sọ̀rọ̀ Adéarè lẹ́ẹ̀kan wípé ọba Ìjẹ̀rù tí ó wà ní Ògbómọ̀ṣọ́ wípé ó nígbà kan táwọn náà ṣe Adéarè tó dàbí ti Ọ̀ọ̀nìrìṣà. Kábíyèsí, ṣé di òní olónìí yìí ṣé wọ́n sì máa ń dé Adéarè? Láti ẹ̀ẹ̀kan tèmi ti lọ bẹ̀ tán ti dé yẹn, tí mo sì ti sọ òótọ́ ọ̀rọ̀ fún wọn, mi ò padà lọ bá wọn ṣe ọdún odò Òjé, ìyẹn ọdún tí wọ́n ti yí orúkọ ẹ̀ padà sí ọdún ọba. Wọ́n yí ọdún odò Òjé, wọ́n yí padà sí ọdún ọba. Ọdún ọba. Ibi ọdún ni wọ́n ti dé Adéarè. Bẹ́ẹ̀ni. Kábíyèsí, wọ́n ní ẹnu ọba ni àṣẹ wà, ṣùgbọ́n wọ́n wá tún sọ wípé kìí ṣe bí ọba tí ń bọ òrìṣà. Ṣé lóòótọ́ ni? Tí wọ́n fúnra lára ẹ bá wò wá ti rí i pé ọ̀rọ̀ yẹn contradict ara wọn, ó takora wọn. Ẹnu ọba ni àṣẹ wà, kì í wá ṣe ọba tí ń bọ òrìṣà. Ọba tí wá ń ṣe kí ni? Wọ́n ní ọba tó jẹ́ pé Ọlọ́run ọba nìkan ní ń bọ, Olódùmarè ní ń bọ. Ṣé wọ̀gùn ò rí pọ́rọ̀ yẹn rùn létí? Ọba ni Ọlọ́run nìkan ló ń bọ. Ṣó rí pé ọ̀rọ̀ tó rùn létí ni? Orí ipò tí àwọn ọba wà, orí ipò òrìṣà ni. Orí ipò àwọn alálẹ̀ ni àwọn ọba wà. Ó yá, jẹ́ kí n bi ẹ́ léèrè, ṣé Ànábì Muhammad sóun ló tẹ ìlú Ìwó ni? Èèyàn tí gbọ́ nínú ta o. Tán bá dẹ̀ máa kí Ìwó, kí náà máa ń kí Ìwó? Wọ́n á ní Ìwó ọmọ olódò ọba. Odò ọba yẹn ó ní tó bá dé. Ṣé Kùránì ọmọ Ìwó olódò Sẹ́mísẹ́mì ni? Ẹ̀rọ làákàyè náà. Ọba tó bá ń ṣe ìṣẹ̀ṣe, tó tẹ̀lé ìlànà àwọn alálẹ̀, tó ń ṣe ojúṣe ìlú bó ṣe yẹ kó ṣe, òun ni àṣẹ wà lẹ́nu ẹ̀. Kì í ṣe ọba tó ń gbé adé lọ sí ilé ìjọsìn tàbí tí ó ń forí dólẹ̀ ní iwájú ìmáàmù kan tó sọ pé òun kírun. Ìran ọba ní jókòó lórí àpèrè, ìran ẹrú ní jókòó lẹ́lẹ̀. Ó gbọ́ mi yé? Àgbọ́yé kábíyèsí. Mi ní sọ jù bá ń lọ. Kábíyèsí, wọ́n ní àwọn kan ló mú wa mọ Ọlọ́run, ní pàápàá jùlọ pẹ̀lú àwọn ìwà tí àwọn kan wù lóde òní. Gẹ́gẹ́ bẹ́ ṣe sọ lẹ́ẹ̀kan kábíyèsí, ẹ ní àwọn ọba kan wọ́n ń forí balẹ̀ níbì kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọba míì gan wọ́n ń yíra nílé ìjọsìn. Àwọn míì á rí i pé ẹlòmíì yóò gbé adé lọ sí ilé ìjọsìn, tó bá wá délé ìjọsìn yóò ṣí adé lórí, yóò gbé kalẹ̀. Tí àwọn èèyàn bá wá sọ̀rọ̀, wọ́n ní Ọlọ́run ni ó ṣí adé fún, Ọlọ́run ló kúnlẹ̀ fún, Ọlọ́run ní yíra fún, ìyẹn nílé ìjọsìn. Kábíyèsí, ṣé àwọn baba ńlá wa ṣé wọn mọ Ọlọ́run rárá ni àbí bó ló ṣe jẹ́? Tó fi wá jẹ́ pé ní ìsìn ni àwa ń sọ pé Ọlọ́run nìkan òun lọba, Ọlọ́run nìkan ló tó forí kanlẹ̀ fún, Ọlọ́run nìkan ni ó tó ṣe gbá, ló tó ṣe àwo fún. Sórí nígbà míì tí a bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọmọdé, a wá fún ní nǹkan tó ṣe àgbẹ̀ lójú yòyò, a wá gba nǹkan tó dáa kúrò lọ́wọ́ ẹ̀. Òun lọ̀rọ̀ àwọn tó orí tó ní wọ́n ń yíra nílẹ̀, wọ́n ń ṣí adé nínú ilé ìjọsìn. Tó bá lọ wò wọ́n, làákàyè wọn ti kúrú, wọ́n ti fi ẹ̀sìn ba làákàyè wọn jẹ́,
wọ́n ti fi ẹ̀sìn dá làákàyè wọn rú. So ti yẹ, wọ́n ti pa irọ́ fún wọn. Olódùmarè, Olódùmarè, òun ni àwa tí a jẹ́ káàárọ̀ oòjíire la gbọ́kànlé, la gbójúlé. Àwọn ìránṣẹ́ Olódùmarè ni àwọn baba ńlá wa bíi Ògún, Ṣàngó, kì í ṣe Ṣàngó ti Tápà o, kì í ṣe Ṣàngó Aláàfin o. Ṣàngó Aláàfin bá Ṣàngó jórúkọ ni o. Èyí ṣe Ṣàngó Irúnmọlẹ̀. Bẹ́ẹ̀ni, Ṣàngó Aláàfin wọ́n bí ni sí Ọ̀yọ́ Kàtúngà. Ṣàngó Aláàfin ìkánnú ọmọ Ọ̀rànmíyàn ni. Ìkan nínú kí ni mo pè é? Ọmọ Ọ̀rànmíyàn ni. Òun ló wá gbìjà Dàda Àjàká nígbà tí wọ́n kó lẹ́rú. Náà fi máa ń pòwe pé Dàda ò lè jà, ó ní àbúrò tó gbójú, nítorí pé Ṣàngó gbójú. Só ti ń yé bẹ́ẹ̀? Àwọn Ṣàngó, Ògún, Ọbàtálá nǹkankan yìí, ìránṣẹ́ Olódùmarè ní gbogbo wọn. Ìránṣẹ́ kí ni mo pè é? Ìránṣẹ́ Olódùmarè. So kí wá la fi mọ Olódùmarè? Àwọn ni wọ́n kọ́ àwa bí a ṣe lè ṣe láti gba nǹkan lọ́wọ́ Olódùmarè. A ní láti ṣe ètùtù, ká ṣe ẹbọ láti fi wá ojú rere Olódùmarè àti wá ojú rere àwọn tó nílé ayé. Ṣé báwọn kan l'Olódùmarè kó lé ayé lé lọ́wọ́? Wọ́n náwọn kan ló jẹ́ kẹ́ ẹ mọ Ọlọ́run. Àwọn tó jẹ́ kẹ́ ẹ mọ Ọlọ́run ń fìbọn para wọ́n sìn. Wọ́n ń fi bọ́ǹbù para wọ́n sìn náà. Ṣé Ọlọ́run ò sí nílùú wọn mọ́ ni? Àbí kìí ṣe millions upon millions lẹ fi ń travel lọ ìlú wọn láti lọ máa fi wá Ọlọ́run tí ò sọnù kiri? Orí òkè Àràfá tiwa ó ní òkè tó wà nílé Ifẹ̀, ìyẹn òkè Gẹ̀tì. Ilé Ọ̀rúnmìlà. Bẹ́ẹ̀ ni, orí òkè Àràfá wa nu. Tó bá sì tún mọ̀ pé o fẹ́ gun orí òkè míì tó tún dàbí orí òkè Mọ̀dínà wọn àbí kí náà ń pè, ẹ gba Abẹ́òkúta lọ gun orí òkè Olúmọ. Àbókè kọ́ nìyẹn? Òkè ni. Ẹ lọ sí àwọn Ìdànrè kẹ́ lọ gun òkè. Nítorí ìdí èyí, àwa mọ Olódùmarè, a sì nígbàgbọ́ nínú Olódùmarè àti ohun Elédùmarè tó jẹ́ Ifá. Ẹ ṣeun kábíyèsí. Kábíyèsí, pẹ̀lú gbogbo tí a wá sọ yìí, kí ni àwọn ìgbésẹ̀ àti ìgbìyànjú àwọn lọ́balọ́ba lórí bí wọ́n ṣe lè bá àwọn ọba tí wọ́n ń ṣe báyìí, bí wọ́n ṣe lè bá wọn sọ̀rọ̀ láti máa pa àṣà àti ìṣe mọ́ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ? Ẹ ṣeun. Àwọn ìjọba ni wọ́n ní àṣẹ, ni wọ́n ní agbára, torí pé wọ́n ti gbé agbára wọ àwọn ìjọba ju àwọn ọba lọ. Chairman local government tó bá fẹ́ gbàpótí ìbò, á wá sáàfin, á dọ̀bálẹ̀, á kí kábíyèsí, á ṣe, jẹ́ kó wọlé tán. Kí kábíyèsí ní nǹkan kan mú nínú local government, yóò náwó sí kábíyèsí. Sit down kábíyèsí. Àbí? Nítorí wípé kábíyèsí gan ò lè ṣe nǹkan kan lẹ́yìn ìjọba local government. Lábẹ́ òfin, kábíyèsí ò lè travel kúrò local government yẹ láì ṣe pé chairman local government yẹn mọ̀. Tó o bá gbọ́ rí, kó lọ gbọ́ lónìí. Tó o bá gbọ́ rí, kó lọ gbọ́ lónìí. So tó bá kan bá wá ń ṣe kátikàti, rándanràndan, játijàti, àwọn gómìnà wa, àwọn aláṣẹ wa ni wọ́n lè sánmọ̀ irú ọba bẹ́ẹ̀. Nítorí wípé sàtífíkèètì ìjọba ni ó ń jẹ́ ọba báyìí. Kì í ṣe bí ọba ṣe rí nígbà wáṣẹ̀ ni ọba rí báyìí. Nǹkan ti yàtọ̀. Bẹ́ẹ̀ni. So ọba tó bá wá ń ṣe kátikàti, ìwúre náà látún máa ṣe fún kó Olódùmarè kó dá làákàyè ẹ̀ padà. Kí Olódùmarè ṣe kí ni? Kó dá
làákàyè rẹ̀ padà. làákàyè rẹ̀ padà. Àwọn ìjọba ni wọ́n ní àṣẹ lọ́wọ́, nítorí gẹ́gẹ́ bí sàtífíkètì tí wọ́n ń fún àwọn ọba, sàtífíkètì ọ́fíìsì tí wọ́n ń fún ọba ni pé láti mójútó àṣà àti ìṣe ìlú ẹ̀, kì í ṣe pé láti pa àṣà àti ìṣe ìlú ẹ̀ run. Kí Olódùmarè kó bá wa ṣe. Kábíyèsí, a rí wípé gbogbo ìtàn tí à ń sọ yìí, wọ́n ní ẹni tí ó bá sọ lẹ́nu ó so àpòyàkọ́, tó tó so bí òwe o kábíyèsí. Ní àwọn ilé ẹ̀kọ́ wa, àwọn nǹkan tí wọ́n ń kọ́ wa nípa ìtàn wa àti àṣà wa, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ò jọmọ́ tiwa rárá àti rárá. Àwọn ìwé tí wọ́n sì fi ń kọ́ wa ní, tá bá wò dáadáa, kì í ṣe ìwé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ lánàá tàbí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ níjẹta. Àwọn ìwé tó ti pẹ́ 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 ni. Ọ̀nà wo la wá fẹ́ gbà tó fi jẹ́ pé àwa tí à ń lọ ilé ẹ̀kọ́ lóde òní, tí wọ́n ń kọ́ wa ní àwọn ìtàn yìí, ọ̀nà wo la fẹ́ gbà tó fi jẹ́ pé wọ́n bá wa tún ìtàn wa kọ, tó fi jẹ́ pé èyí tó wá tọ̀nà gangan ni wọ́n máa kọ́ wa ní àwọn ilé ẹ̀kọ́ wa? Ẹ ṣeun, ìtàn wa ò rújú. Àwa gangan la sọ̀tàn nù. Àwa la sọ̀tàn nù. Ìtàn wa ò rújú. Èmi jù ẹ́, ìwọ ò jù mí ló dàtàn rú. Nítorí pé eléyìí á fẹ́ ro oko sọ́dọ̀ ara ẹ̀. A wá sọ pé bàbá tòun ló ju bàbá alágbájá lọ. Gbogbo àwọn pòfẹ́sọ̀ tí wọ́n ń kọ ìtàn lónìí, ìmí á lọ sábà babaláwo ni, a máa béèrè kí lodùfá sọ nípa Ifẹ̀, kí lodùfá sọ nípa Ìwó, kí lodùfá sọ nípa Ìbàdàn. Ṣùgbọ́n tó wu òun láti kọ ni yóò kọ, kì í ṣe tí Ifá sọ. Ìtàn kò rújú rárá 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 rárá. Ṣùgbọ́n mo mọ̀ pé bàbá wa kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, kí Olódùmarè kó jẹ́ kí ẹ̀mí bàbá kó gùn. Kábíyèsí o. Nítorí pé àwọn ni alága fún gbogbo ọba káàárọ̀ oòjíire pátápátá. Bàbá sì ní làákàyè, wọ́n sì ní ìfẹ́. Wọ́n ní ìfẹ́ o. Bàbá nífẹ̀ẹ́ gan. Mo sì mọ̀ pé nínú ariwo yín, ariwo wa tó bá ń ta sí wọn létí, wọ́n wá àtúnṣe sí ọ̀rọ̀ education nílẹ̀ káàárọ̀ oòjíire. Wọ́n tiẹ̀ ti pàtàn run báyìí ní schools. Àbí ṣé ń kọ́ education, ṣé ń kọ́ history mọ́ ní school ni? Kò sí mọ́. Ẹlòmíì kò mọ ìran bàbá ẹ̀, kò mọ, ọba míì gan ò mọ ìran bàbá ẹ̀. Ọba míì ò mọ ibi tí ìran bàbá ẹ̀ ti ṣẹ̀ wá. Ibi tó ti wá. Bẹ́ẹ̀ ni. Kí Olúfọ́n Ifá Òròlú, Ifá Oǹdó, Apétúmódù, kí irú àwọn bàbá yẹn kán wá sọ wípé ọmọ Odùduwà làwọn. Wọ́n ò ní sọ. Gbogbo wa la gbà pé Odùduwà ni olórí gbogbo wa pátápátá, òun ni bàbá gbogbo wa, ṣùgbọ́n kálukú ló ní bàbá tó bí. Ifá Òròlú, Ìpétúmódù, Ifá Oǹdó, bàbá kan ló bí wọn. Ọbàtálá ni bàbá wọn.